rí tí ọwọ́ ọ̀tún bá gbé nǹkan tí ọwọ́ òsì gbé nǹkan ọwọ́ ọ̀tún kọ́ àbọ̀wọ́ òsì kọ́ la fẹ́ wò bí kò ṣe àwọn méjèèjì wọ́n ṣàgbé ó débi tá a fẹ́ kó dé àtẹni tó gba wájú ìlú wọlé ẹni gbẹ̀yìn ìlú wọlé ẹni gbọ̀tún àtòsì tí wọ́n gbà wọlé kí gbogbo àṣà ti pàdé níwájú ta ọba òun náà ní kókó ẹ̀kọ́ ní kálukú wa kó máa rókì lọ́kàn wa ọ̀nà tí gbogbo wa ń gbé gbà láti lè jẹ́ kí ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá kó bá gbogbo ọmọ ẹ̀yà Odùduwà pátápátá kó máa rókì lọ́kàn ní kálukú wa. Ẹ̀yin bàbá wa ti sọ nínú ohun àgbà kan wípé rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà bíre bá wà dìbì ìpàdé dọ̀hún o ìpàdé dọ̀hún o ìpàdé dọ̀hún o bíre bá dìbì ìpàdé dọ̀hún o. Ẹ máa mọ̀ pé mo máa ń sọ pé lówe lówe báyìí là ń lùlù gídìgbò ọlọ́gbọ́n níjù ọ̀mọ̀ràn nímọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ lápá bẹ́ẹ̀ ẹ rí i pé lánàá mo sọ wípé tó bá di òní yìí a máa bẹ̀rẹ̀ sí ní yànnàná àwọn ọba tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbé jáde tí wọ́n sọ wípé àwọn máa ṣe àbẹ̀wò sí wọ́n dẹ̀ wí bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ pátápátá gbogbo list àwọn ọba yẹn a mọ́nítọ̀ wọn látàná kódà títí dalẹ́ wọ́n dé ààfin àwọn kọ̀ọ̀kan ẹlòmíì ni wọn ò mọ̀ wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n ti ń ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn ọba nítorí pé lẹ́yìn ìgbà tí wọ́n gbadé tán ibi àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ ìlú Àbújá wọ́n kúrò l'Ábújá wọ́n fi ọ̀dọ̀ wọn ọba Yorùbá lẹ̀ kí lorúkọ rẹ̀ ná kí lorúkọ ẹ̀gbọ́n wa yìí o ta lọ́lọ́run wọ́n ní wọ́n gbọ́dọ̀ Olóṣùká lọ ẹnu tèmi ò gbà o ta lọ́lọ́run ló wí bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ sọ́tàn tìlú Sókótó tí wọ́n gbà bẹ́ẹ̀ lọ tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ pé kí a ló dé Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ sì ṣe ẹ̀ ńlẹ́ńbẹ̀ yẹn sí àwọn tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá kó tó di pé ẹ lọ sí gbogbo bẹ̀yẹn Aláàfin Ọ̀yọ́ wá tẹkọ̀ létí bẹ́ẹ̀ sì rèé wọ́n gbé gbogbo líìsì àwọn ọba tí wọ́n máa lọ sọ́dọ̀ wọn gbé jáde wọ́n lọ bẹ̀ ẹ̀yin tẹ́ ò tí mọ̀ máa sọ gbogbo ààfin tí wọ́n lọ máa sọ fún yín lónìí yìí kódà àwọn fọ́nrán ààfin kọ̀ọ̀kan tí wọ́n lọ máa fi wọ̀nyí nítorí tá a bá ta níṣe là á tọ́ tá a bá tọ́ kó bá máa dẹrùn nídìí mọ̀ wá lọ́wọ́ òun ni. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin tèmi ní tìlé tòkó Olúṣọlá Olómi Ọgbọ́n lórúkọ mi nítorí pé orúkọ ọmọ báyìí òun náà ni ìjànà mọ̀ Ìṣọ̀lá Akérèfínú ṣọgbọ́n ni mí ọmọ ará akíní mi màjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn ẹsẹ̀kẹrẹ mi ò ṣe fọ̀ pálù jagunjagun mi ò ṣe fọ̀ bá mú ibi líle báyìí là ń bọ̀kùnrin ogun mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò kàn ní Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ bá mi like ẹ kọ́mẹ́ǹtì ẹ fi èròǹgbà yín ṣọwọ́ èròǹgbà yín lè má jẹ́ èròǹgbà tèmi ojúwòye yín lè má jẹ́ ojúwòye tèmi àwọn ọlọ́gbọ́n tí wọ́n fẹ́ mọ́gbọ́n jáde nínú nǹkan tá a jọ ń sọ bóyá kò sọ́gbọ́n nínú tèmi ń sọ ó lè jẹ́ ọgbọ́n wà nínú tẹ̀yin fẹ́ fi sínú comment section wọn á mọ́gbọ́n jáde ńbẹ̀ ó lè jẹ́ ọgbọ́n wà nínú nǹkan tèmi ń sọ kó má sí ojúwòye kankan nínú tẹ̀yin ń sọ wọn á mú nǹkan jáde ńbẹ̀ ṣe rí akàròyìn tàbí ayànnàná ròyìn tó bá ń fẹ́ kí gbogbo ayé kí wọ́n gba tòun kí wọ́n wo tòun á jẹ́ pé kò fẹ́ kú lójú kan ni á sì jẹ́ pé ó fẹ́ kí gbogbo èèyàn kí wọ́n sùn kọ́ kọrí síbì kan náà ni mo máa ń sọ fún yín èmi ò gbé nínú comment section èyí tó bá kàn mí ń bẹ̀ máa mú un èyí tó bá kàn wọ́n tá a jọ ń sọ nínú tẹ́ bá kọ sínú comment section kọ́ lọ máa mú un bẹ̀ ṣùgbọ́n ká má sọ yẹn òun ni o àásọ ní àná lọ́jọ́ ajé Monday ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2025 látọjọ́ kìíní òun náà ni ìròyìn ti gbé jáde pé kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́
yóò máa ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba kan láti lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀ yẹn. Nígbà tí ìròyìn gbé jáde, ọ̀pọ̀lọpọ̀ wá lérò pé kábíyèsí o, gbogbo àwọn tí wọ́n tẹ̀ jẹ́ ọ̀tọ̀kùlú tí wọ́n jẹ́ gbajúgbajà ọba ńláńlá ni kábíyèsí àtẹ̀ kọ́kọ́ lọ ṣe àbẹ̀wò sí nítorí ìbáṣepọ̀ wọn tá a fẹ́ kí ó dánmọ́rán dáadáa, ìpè kí ìbáṣepọ̀ tó dáa kó lè wà láàrin wọn. Tọ́ nígbà tí líìsì ọba tí kábíyèsí máa ṣàbẹ̀wò sí tó máa jáde, kábíyèsí wọ́n ní wọ́n máa ṣàbẹ̀wò sí ààfin ọba Olúgbọ́n. Wọ́n lọ bẹ̀ ìlú ààfin ọba Àrẹ̀sà, ọba Olóko tìlú Òkò, wọ́n lọ síbẹ̀. ṣé ẹ rí ok, ẹ jẹ́ kí n list ti bẹ̀rẹ̀ náà kí n tó padà wá sí ti ọba Olóko tìlú Òkò yìí. Ọba Ifọ̀n àti Ìlóbù, àwọn ààfin tí kábíyèsí tí wọ́n ṣe àbẹ̀wò sí rèé lánàá. Láti àárọ̀ àná ni kábíyèsí ti ń lọ káàkiri títí di alẹ́ pátápátá. Ṣé ààfin ọba Ifọ̀n ni wọ́n wọ̀ ní alẹ́ ni àbí Olúgbọ́n? Wọ́n ṣáà lọ káàkiri. Ṣé wá rí nígbà tí wọ́n ní ọ̀sán gangan nírú bíi àsìkò ọ̀sán bíi aago 2 báyìí ni wọ́n wà ní ọ̀dọ̀ kábíyèsí Olóko ti ìlú Òkò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ Olóko ti ìlú Òkò, ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n wà. Àmọ́ ẹ máa ń gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ lágé ìyẹn ké tiwa. Wọ́n sọ bẹ́ẹ̀ lóko, wọ́n sọ bẹ́ẹ̀ lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀mọ̀gbọ́n lọ́mọ ó gbóyè o. Ìbá gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá, ìbẹ̀yìn olúwawo pátápátá o. Ṣé wá rí nígbà tí kábíyèsí ọba Olóko ti ìlú Òkò táwọn máa ṣe welcome address wọn. Ẹ jẹ́ tẹ̀ kọ́kọ́ gbóṣùbà kárí fún Aláàfin Ọ̀yọ́ o. Yorùbá ni wọ́n sọ ń bẹ̀. Yorùbá ni wọ́n sọ ń bẹ̀. Kò sọ́gbọ́n o tá a máa rọ ọmọ bá tá à ní rí Dànsákì o. Ẹni àwọn tó gbé lọ́hùn kò sí ọgbọ́n tí wọ́n ní fi àmúlù tọ̀ ní ṣàmúlù má láìdè o. Ṣùgbọ́n wọ́n gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wọ́n gbé lárugẹ. Ohun tó bí mi nínú jù ni welcome address kábíyèsí ọba Olóko tìlú Òkò. Èdè èbó ni wọ́n fọ̀. Wọ́n wá ń kà á. Wọ́n tún ń kà ní English. Tá a sì ń sọ wípé à ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Gbogbo ayẹyẹ tí wọ́n ṣe nílùú Òkò, wọ́n kéwì, wọ́n sùn jálá, àwọn oníṣàngó wọ́n ṣeré. Kábíyèsí Olóko tìlú Òkò wá fẹ́ gba máìkì. Wọ́n wá fèèbó sí i. Ṣé wá di ẹsẹ̀ yẹn léní o? Ẹsẹ̀ yẹn léní. Ìkejì ìbẹ̀rẹ̀ à ń jèkuru kó tán láwo. Kábíyèsí ọba Olóko tún gbọ́nwọ́ ẹ̀ sáwo. Níṣe ni wọ́n tún gbọ́nwọ́ ẹ̀ sáwo. A sọ wípé a fẹ́ kí ìjà kó wáyé tàbí kí asọ̀ kó wáyé láàárín àwọn lọ́balọ́ba. Níṣe ni kábíyèsí ọba Olóko tún kì í tàn mọ́lẹ̀ pé Aláàfin ṣe gbá kan, Aláàfin ṣàwo kan, àwọn kan tí wọ́n mọ̀ tán, tí wọ́n bá fẹ́ mọ̀ tán kí wọ́n lọ ka ìwé bàbá kan. Wọ́n tún give reference ìwé téèyàn ó tún lọ kà. Èmi ò nérò pé kí kábíyèsí ọba Olóko kí wọ́n tún máa sọ báyẹn o. Ìbáṣepọ̀ tó dánmọ́rán là ń wá láàrin wọn. Moreover, nígbà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tó kọ́kọ́ fẹ́ jáde yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ní wọ́n expect wípé ọ̀dọ̀ àwọn ọba wọ̀nyí ni wọ́n máa kọ́kọ́ lọ. Okay, accepted. Wọ́n á kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ọba wọ̀nyí. Ọba ńlá náà ni wọ́n o. A lè pè wọ́n lọ́ba kékeré o láéláyé. Orí adé ni wọ́n, ọba ńlá ni wọ́n. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ á ti máa yé ẹ̀yin ará ilé. Ọ̀tọ̀ làwọn ibi tá a kọ́kọ́ expect pé wọ́n máa lọ. Ẹ jẹ́ wá gbà wípé kábíyèsí àbẹ̀wò tí wọ́n lọ ṣe sọ́dọ̀ àwọn ọba yìí. Wọ́n ti ṣe àbẹ̀wò sọ́dọ̀ Olúgbọ́n, Àrẹ̀sà, Olóko, ọba Ifọ̀n, Ìlóbù. Wọ́n ti ṣe àbẹ̀wò síbẹ̀.
accepted o. Ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ bóyá kábíyèsí Aláàfin wọ́n á tẹkọ̀ létí kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí àwọn ìlú tó tún kù. Ìgbésẹ̀ tẹ́ gbé sà, we like it, a nífẹ̀ẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ wípé àwọn ibi tẹ́ máa kọ́kọ́ lọ rèé. Ṣùgbọ́n a tún fẹ́ kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba tó kù. Ẹ wá gbọ́ sà o. À ń bẹ kábíyèsí, ẹ̀yin ará alẹ́ náà, ẹ bá wa bẹ kábíyèsí wípé àwọn ọba tẹ́ ẹ máa lọ bá kí wọ́n má tún fi ọ̀rọ̀ wọn máa fi sọ èèyàn kan lójú èèyàn kan lókèrè o. Ṣé ẹ mọ̀ wípé in one way or the other pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn, some obas might have distanced themselves from you, sir. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ò tí ì sàn kankan lórí wípé ta lójú kìnìkan lójú, wọ́n ò fi tàn balẹ̀. Ẹ mọ̀ pé kábíyèsí àná, èèyàn Aláàfin àná, sọ láàrin làwọn ajẹ́nimímu ní pẹ́kọ́rọ́, à ń wí bẹ̀ ká kú bẹ̀, a wí kankan wájú ọlọ́rọ̀ làwọn. Àwọn ò fi tàn balẹ̀, àwọn sọ pé báyìí kàṣá báyìí káwòdì. Ṣùgbọ́n kábíyèsí Ọ̀wọ̀ Adé ò tí ì sàn kankan, kódà àwọn tó wà lẹ́yìn wọn, ìyẹn àwọn oníṣàngó ẹ̀yìn wọn, kódà gan àwọn yẹn gan they need to repackage themselves. They need to repackage, wọ́n ní láti repackage ara wọn. Mo wo fọ́nrán fídíò àwọn tó gbé ìlú wo ni wọ́n wọ̀, ṣé Ifọ̀n nígbà tí wọ́n dé Ifọ̀n. Ẹ má yẹn ń lọ sápá abẹ̀ yẹn. Ìyẹn wọn ní ẹ mọ̀ pé àwọn oníṣàngó ni wọ́n tẹ̀lé wọn. Kọ́ repackage ara wọn. Ọba wa, àwọn ọba wa kó jọba tó dùn, wọ́n dùn ún wò dáadáa, wá tá máa tẹ̀lé wọn náà lẹ́yìn. Ayé àtijọ́ la gbọ́pọ̀ ọba Ọ̀ni, ẹ wá gbọ́pọ̀ ọba Ọ̀ni Ilé-Ifẹ̀ tó ń tẹ̀lé káàkiri. Ayé tó dáa la gbọ́pọ̀ à ń jẹ nísìn. Kò síbi tó bá wọ̀ táwọn ní tẹ̀lé wọ̀. Ohun tẹ́ máa bá wa sọ fún àwọn lọ́ba, ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé ni wípé ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Odùduwà. Ẹ táàgì àbẹ̀wò yín your visitation. Kò ń ṣe pé ẹ kàn fẹ́ lọ kí wọn lásán. Your visitation ẹ táàgì ẹ̀ ní ìrẹ́pọ̀ láàrin ọmọ Odùduwà. Ìgbésẹ̀ tí Ọ̀ọ̀ni gbé ńgbà yẹn nìyẹn. Nígbà tí wọ́n lọ kí gbogbo àwọn lọ́balọ́ba wọ́n dé ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ńgbà náà, àti ìgbà yẹn nìjà parí láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Ni wọ́n gbàgbé ọ̀rọ̀ àná pẹ̀lú kábíyèsí ọba Síjú Adé. Nígbà tí Ọ̀ọ̀ni débẹ̀ tí wọ́n wò pé òkè o, ìfọwọ́sowọ́pọ̀ àti ìrẹ́pọ̀ a gbọ́dọ̀ wà láàrin gbogbo lọ́balọ́ba àti gbogbo ọmọ Odùduwà. Ẹ̀yin náà ṣẹ́rí tẹ́ ẹ bá gbé sà, ẹ wò ó, mò ń sọ tí Aláàfin Ọ̀yọ́ tẹ́yin náà bá gbé sà, ìlọsíwájú ọmọ Odùduwà á máa gbélékè gan. Ó máa peléke gidi gan ni. Ẹ wò, ẹ jẹ́ sáré fi àwọn fọ́nrán fídíò gbogbo àwọn àbẹ̀wò tí kábíyèsí ṣe àwọn ìlú tí wọ́n lọ. Ọ̀pọ̀lọ̀ àwọn expectation àwọn aráàlú ó high gan o. Àwọn ìlú tí wọ́n lọ, ẹ jẹ́ kí n sáré fi ṣàfihàn àwọn fọ́nrán fídíò yẹn wọ̀nyí.
Imperial Majesty Aláàfin ikú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà ọba Bọ́lá Hakeem Ọwọ́adé Kínní to Ọlọ́wẹ̀tì 1 to the Oromiyan Kingdom of Okunese in modern Surulere local government of Oyo State. Bí onírèṣe kò bá fígbá tí ò bá fígbá mọ́ èyí tó ti fi kò lè parun láéláé. If the people of Irese fails to carve new calabashes, what has already been etched can never be erased. Your Imperial Majesty, ikú bàbá yèyé. Ẹ má gbàgbé ẹ bá mi subscribe ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé kí làwọn nǹkan tẹ́yìn náà tún wò pé ó yẹ kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe. Ẹ ṣeun púpọ̀. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. A pàdé pẹ̀lú ayé àtàláfíà. Ó dàbọ̀.